àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pàdé àwọn àáfàá ńlá àtàwọn àgbà wòlíì níbi ètò àdúrà f'Olúbàdàn tó wàjà. bó bá ṣe pé bí ẹ̀sìn èèyàn ṣe pọ̀ níye tó lọ́lọ́run yóò wò láti ṣèdájọ́ ọmọ ẹ̀dá èèyàn lóde ọ̀run, kò sí ohun tó lè dí Ọlálékan Balógun lọ́wọ́ láti rí àlùjànnà tàbí ọ̀run rere wọ̀, nítorí bí gbogbo àwọn aṣáájú ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Kristẹni àtàwọn olórí ẹ̀sìn àbáláyé ṣe jókòó papọ̀ láti bẹ Ọlọ́run fún òkú ọba náà lóde ọ̀run tó. èyí kò ṣẹ̀yìn bó ṣe jẹ́ pé àwọn adarí ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Kristẹni àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n jọ kópa níbi ètò àdúrà ọjọ́ kẹjọ ìpapòdà ọba Balógun, èyí tó wáyé ní gbọ̀ngàn Màpó nígboro ìlú Ìbàdàn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹta ọdún 2024 yìí. fún àwọn tí kò bá mọ̀, Mùsùlùmí lọ́ba Lékan Balógun, ṣùgbọ́n Kristẹni ní méjì nínú àwọn ìyàwó mẹ́ta tó ní: olórí Yínká Balógun àti olórí Fúnmiláyọ̀ Balógun, nígbà tí ọ̀kan yòókù, olórí Khalifat Balógun tó jẹ́ aya àfẹ́gbẹ̀yìn rẹ̀, jẹ́ Mùsùlùmí. bí ọba Balógun sì ṣe súnmọ́ àwọn méjèèjì náà ló ń bá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe. tá ò bá gbàgbé, àwọn ògbóni ṣètùtù, bẹ́ẹ̀ ni wọ́n wúre sí òkú ọba náà lára kó tó di pé àwọn Mùsùlùmí sìn ín lẹ́yìn tí wọ́n kírun sí i lára tán. a ó rántí pé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024 yìí lọ́ba Balógun wàjà nílé ìwòsàn ìjọba àpapọ̀ University College Hospital UCH nìbàdàn, tí wọ́n sì sìnkú ẹ̀ sí agboolé wọn ní Àlíwò nìbàdàn lọ́jọ́ kejì, tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 15 oṣù yìí kan náà. lára àwọn èèkàn ìlú tó kópa níbi àdúrà ọjọ́ kẹjọ ìpapòdà ọba náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ sẹ́nitọ́ Rashidi Ládọjà, tó tún jẹ́ ọ̀tún Balógun ilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́, ààrẹ Mùsùlùmí ilẹ̀ Yorùbá Alhaji Dáúdà Akínọlá, sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun tí í ṣe àbúrò Olúbàdàn tó wàjà, àti ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Ọláyíwọlá tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ètò oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn míín ní ààrẹ ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn àgbà ọmọ ilẹ̀ Ìbàdàn, amòfin Níyì Ajéwọlé, ìyálọ́jà ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaja Sáràtù Kòníbàjẹ́, bàbá ìsàlẹ̀ Mùsùlùmí ilẹ̀ Ìbàdàn Alhaji Nureni Àkànbí, Alhaja Iswat Amírígún tí í ṣe ìyálọ́jà ilẹ̀ Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú ìwàásù rẹ̀ níbi àkànṣe àdúrà ọ̀hún, ọ̀jọ̀gbọ́n Kamil Ọlọ́ṣọ́ sọ pé ó ṣe pàtàkì fún gbogbo èèyàn láti máa kópa níbi ètò ìsìnkú ẹni tó bá kú, nítorí ìyẹn ni yóò jẹ́ kí wọ́n máa rántí ikú nígbà gbogbo, kí wọ́n sì máa hùwà rere lójoojúmọ́ pẹ̀lú ìjọsìn fún Ọlọ́run. gẹ́gẹ́ bó ṣe sọ, ikú kọ́ lópin ìrìn àjò ẹ̀dá èèyàn. ìrìn àjò méjì kan sì tún wà lẹ́yìn ìdájọ́: àlùjànnà àti inú iná. ṣùgbọ́n àwọn tó bá jọ́sìn fún Ọlọ́run tí wọ́n sì tún hùwà rere nìkan ni wọn yóò wọ àlùjànnà, nígbà tí àwọn tí kò bá ṣe bẹ́ẹ̀ yóò wọná. aṣáájú ẹ̀sìn Kristẹni kan, pásítọ̀ Ọlásọjí Adédìjì, náà kí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n yìí lẹ́yìn. ó ní ikú lópin ìrìn àjò ẹ̀dá èèyàn lórí ilẹ̀ ayé. bẹ́ẹ̀ ló ṣàpèjúwe ọba Balógun gẹ́gẹ́ bí ẹni tó gbé ìgbé ayé tó nítumọ̀ ṣáájú àti lásìkò tó wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.